bí àṣírí tó tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ tó bá fi jẹ́ òótọ́, á jẹ́ wípé ìjà kò tí ì fi bẹ́ẹ̀ tán lágboolé fújì pátápátá lórí bí máyégún gbogbo ilẹ̀ Yorùbá tó tún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn aṣíwájú fújì lásìkò yìí, ìyún Alhaji Wasiu Ayinde Marshal, ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí K1 The Ultimate, bó ṣe sá níbi àjọ̀dún àwọn onífújì èyí tán pè ní Fuji Festival tí wọ́n fẹ́ ṣe láti mú ìṣọ̀kan bá àwọn onífújì àti ìtẹ̀síwájú fújì, táwọn tó súnmọ́ àwọn olórin fújì sì jẹ́ kó di mímọ̀ pé àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀, ìyún ẹni tó jẹ́ bàbá fún gbogbo onífújì lásìkò yìí, Alhaji Abdulrasaq Akọ́láwọlé Ìlọ̀rí, ẹni tó pè yàn mọ̀ sí Kollington Àyìnlá tàbí Kébé Kwara, àti Alhaji Abbas Akande, ẹni tó pè yàn mọ̀ sí Òbésèré, òní Wasiu Ayinde ló sá fún. Ẹ rántí pé ọjọ́ 21 oṣù kẹjọ tá a wà nínú ẹ̀ yìí, ìyún the 21st of August 2024, tí í ṣe ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tó kọjá, ní àwọn ẹgbẹ́ onífújì ni wọ́n ṣe nǹkan tí ò ṣẹlẹ̀ rí, tán ṣàjọ̀dún fújì tán pè ní Fuji Festival, níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúmọ̀ olórin fújì tó ti péjú pésẹ̀, tó sì jẹ́ pé ayẹyẹ náà ló fẹ́ lò láti mú ìtẹ̀síwájú àti ìṣọ̀kan bá àwọn olórin fújì àtònífújì. Ṣùgbọ́n síwájú ayẹyẹ náà, ó lójú gbajúmọ̀ onífújì tí alága ẹgbẹ́ onífújì ìpínlẹ̀ Èkó tó ń ṣe olùgbàlejò àjọ̀dún náà, ìyún ọ̀gbẹ́ni Túndé Damendra, tí kò gbé aṣọ lọ fún, tí ò sì dé ilé ẹ̀, tó sì jẹ́ pé gbogbo àwọn olórin fújì náà látòrí Alhaji Kollington Àyìnlá tó jẹ́ bàbá fún wọn lásìkò yìí ni wọ́n kéde tán polówó fún àjọ̀dún náà, tó sì jẹ́ kó di mọ̀ pé àwọn ń bọ̀. Ṣùgbọ́n o, pẹ̀lú bí Alhaji Wasiu Ayinde tó jẹ́ pé ààrẹ ẹgbẹ́ onífújì, Alhaji Sikiru Ayinde, ẹni tó pè yàn mọ̀ sí SK Sensation tàbí kò lọ títí, ìlú lọ bá lálẹ́ ìlú Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn tó ń gbé. Kódà tí Wasiu Ayinde tó tún ṣe ìpolówó pé káwọn èèyàn kan jáde wá wo síbi ayẹyẹ àjọ̀dún fújì náà. Ṣùgbọ́n kàyéfì ńlá ló máa jẹ́ nígbà táwọn gbajúmọ̀ onífújì bíi Kollington Àyìnlá, Ààrẹ Ṣínà Àkànní, Adéwálé Àyùbá, Wasiu Àlàbí Pasuma, Saheed Òṣùpá, Adékúnlé Àlàó Màláíkà àti ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ olórin fújì tán péjú pésẹ̀, tó sì jẹ́ pé Wasiu Ayinde òun nìkan ló tún fẹ́ jẹ́ni tó gbajúmọ̀ jù tí ò yọjú síbẹ̀. Láti ìgbà náà làwọn èèyàn máa ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Kódà níbi ayẹyẹ ọ̀hún tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ náà wà, ní àwọn onífújì láti ń timú bọ̀lẹ̀ láàrin ara wọn, tá ń sọ pé kí ni ìdí tí Wasiu Ayinde ò fi wá láì ṣe pé kò sí Nàìjíríà tàbí pé nǹkan kan ṣe é. Ètò wa tún mú kí inú bí àwọn èèyàn, ní bó ṣe jẹ́ pé ní ọjọ́ kejì ayẹyẹ náà ni Wasiu Ayinde ló ti bẹ̀rẹ̀ sí ní máa kọrin níbi àwọn òdèrè tó ti gbà, tí àwọn èèyàn sì ń sọ pé kí wá nìdí tí Wasiu Ayinde tán ti fún ní ọjọ́ tipẹ́tipẹ́ tí ò fi lè ya ọjọ́ náà sọ́tọ̀ kó sì wà, níwọ̀n ìgbà tó jẹ́ pé àwọn olórin fújì táwọn náà kù, àwọn náà ń gba èrè ní gbogbo ìgbà tó sì yọ àyè láti wá síbẹ̀. Ṣùgbọ́n nígbà tó ń bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀, ọ̀kan pàtàkì lára àwọn olórin fújì tó ń náà lórúkọ dáadáa jẹ́ kó di mọ̀ pé àṣírí tó wà ń díẹ̀ ó ní wípé Wasiu Ayinde ó fọgbọ́n sá fún Òbésèré ni. Ó ní bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti bá wọn yanjú ìjà wọn, ṣùgbọ́n ta ní ojú àpá kò lè dàbí ojú ara, àti pé Wasiu Ayinde ó fẹ́ kí Òbésèré kó tẹríba pátápátá fún èyí tí wọ́n ní Òbésèré ò tíì ṣe pátápátá báyìí, tó sì ní kò fẹ́ pàdé Òbésèré, bẹ́ẹ̀ ni kò tíì fẹ́ pàdé Alhaji Kollington Àyìnlá. Ǹjẹ́ kí ló dé tí Wasiu Ayinde kò tíì fẹ́ pàdé Alhaji Kollington Àyìnlá? Wọ́n ní ìdí tí Wasiu Ayinde fi ṣe bẹ́ẹ̀, ó ní àsìkò tí Alhaji Kollington Àyìnlá tí àìsàn ṣe bàbá náà tó gbé lọ sílé ìwòsàn. Wọ́n ní bí Alhaji Kollington Àyìnlá bó ṣe ṣe fídíò tó fi dúpẹ́ tí ò dákọ̀ Wasiu Ayinde síbẹ̀, wọn ló sì ń do Wasiu Ayinde, àti wípé ìdí ẹ̀ nìyẹn tí ò ti fẹ́ sí ìpàdé Alhaji Kollington Àyìnlá báyìí, tí wọ́n sì ní tó bá yá yóò padà pàdé ẹ̀ lóòótọ́, ṣùgbọ́n wọ́n ní kò fẹ́ pàdé ẹ̀ níbi ayẹyẹ fújì. Ní báyìí wọ́n ní Òbésèré àti Alhaji Kollington Àyìnlá, ìyẹn Alhaji Wasiu Ayinde ló sá fún níbi ayẹyẹ àjọ̀dún àwọn onífújì. Ṣùgbọ́n nígbà tó ń bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀, gómìnà ẹgbẹ́ onífújì ìpínlẹ̀ Èkó, ìyún ọ̀gbẹ́ni Túndé Damendra, tó jẹ́ kó di mọ̀ pé Wasiu Ayinde ránṣẹ́ sáwọn nípa ìdí tí ò fi wá. Ṣùgbọ́n nígbà tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ béèrè pé kí ni ìdí tí Alhaji Wasiu Ayinde tí wọ́n sọ pé àwọn ò fi wá, Túndé Damendra kò fèsì mọ́ o lórí ìbéèrè yìí.